من كان يريد العزة فلله العزة جميعا. ọlọ́run wa ní ẹgbọ́ n ò ní ẹ má wá títóbi n ò ní ẹ má wá gíga n ò ní ẹ má wówó n ò ní ẹ má wá pò n ò ní ẹ má wọlá ṣùgbọ́n ẹgbẹ́ wíwá rẹ̀ gbàdọ̀ mi èmi mo ní. إليه àbọ̀ gbọ́. فلله العزة جميعا. ẹni tí ń wówó tó fẹ́ lówó kìí ṣe wọ̀ ẹni tí ń wágbára kìí ṣe wọ̀ ẹni tí ń wọ́lá kìí ṣe wọ̀ ẹni tí ń wọ̀ ma kìí ṣe wọ̀ ṣùgbọ́n gbogbo èmi mo ní ẹgbẹ́ wíwá rẹ̀ gbọ́dọ̀ mi. Allahu akbar. Allahu akbar. ilayhi يسعد الكلم طيب. ipa pé bọ́ọ̀ ṣe ń tẹ́wọ́ tó ń pe ọlọ́run ọba mi o ọlọ́run ọba mi tó ń wí ọ̀dọ̀ mi gan ní dàrẹ́tì sí Allahu akbar. n ò pé méjì. bí a ọlọ́run ọba o ṣàánú mi bọ́ọ̀dì ṣàánú lágbájá ṣe bẹ́ẹ̀ fẹ́ iná mi náà fẹ́ dábàá ọlọ́run inú mi ń dùn إليه. ọ̀rọ̀ ń dàrẹ́tì ní wẹ́dọ̀ mi. والعمل الصالح يرفعه. ṣùgbọ́n iṣẹ́ rẹ ìwà rẹ ọ̀rọ̀ rẹ òní kẹ́gbígbàdúrà lójú. Allahu akbar. ẹ gbọ́ nǹkan. والعمل الصالح يرفعه. من كان يريد العزة فلله العزة جميعا. agbára ọlọ́run ọba òní kò ní exception pé àyàfi nǹkan báyìí ni ò lè ṣe. ẹ má rò pé mi ṣe èbó tó correct o ẹ tí bá ń wo èbó tó correct lọ́dọ̀ mi ó kàn dà wá rẹ torí mi ò kọ́. من كان يريد العزة فلله العزة جميعا. nígbà tí ìlú wa bá ń bẹ ní Èkó láti 1948 tá a lè ṣe èbó ibi tí wọ́n ti mèbó jù láyé Èkó ni. Allah. tẹ́ ẹ bá rí ibi táwọn ti sàkọ́ ń gbà wọn ẹ ti bá kàwé ni. ẹni tí ń wówó kìí ṣe wọ̀ ẹni tí ń wọlá kìí ṣe wọ̀ kódà bẹ́yẹn ń wá agbára kìí ṣe wọ̀ ẹni tí ń wá pò kìí ṣe yàn ń wá ọmọ kìí ṣe yàn ń wá láàfíà ṣùgbọ́n gbogbo tó wí yìí èmi mo ní gbé wíwá rẹ̀ gbọ́dọ̀ mi bọ́ bá gbé gbọ́dọ̀ ẹlòmíì tí ẹ ṣe mi tí n bá fún ọ mo fẹ́ bá ọjà ni. Allahu akbar. Ilayhi yas'adu al-kalimu tayyibu. ṣùgbọ́n ẹ̀ ń ṣàdúrà gbogbo nǹkan lẹ́ ń ṣe iṣẹ́ rẹ ni kẹ́ ẹ fi jẹ́ kí kó kán gbígbàdúrà yín lójú. Allah. Wala amalu salihu yarfa'uhu. iṣẹ́ rẹ ni promotion àdúrà ìwà rẹ ọ̀rọ̀ rẹ. والذين نسورو. أنكم الله. ṣe mọ̀ pé èso àwọn oníláyìláyìlá láwọn ni أنكم الله. ṣùgbọ́n kí wọ́n máa pa àwọn Sufi tó dé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà. bọ́ ọ bá fẹ́ tóbi ọ̀fẹ́ gbọ̀ngbọ̀n ọ̀dọ̀ mi ló wà wà sọ́dọ̀ lam. أدام الله حياتكم. alhamdulilahi. lillahi. gbogbo ntọ́ bá wọ́n fẹ́ wà sí ọ̀dọ̀ láàmù láàmù múlíkì ni wọ́n tún máa jẹ́ àwọn ilé lẹ́wọ̀n náà pé láàmù lè jùhúdì gbogbo láàmù lè múlíkì ni.
ọlọ́run gbogbo àkọ́kọ́ láàmù lìmúlìkì ni آنكم الله láàmù láhùtì ni آنكم الله ورفع عليك láhùtì sì ní lànàbì صلى الله áhùtì lọ́lọ́run الله láhùtì lànàbì صلى الله عليه وسلم olófin jẹ́ pé kò sí ní tó máa pẹ́ kọjá lẹ́yìn alifu àfi láàmù آنكم الله lẹ́yìn alifu àfi láàmù صلى الله عليه وسلم àkọ́kọ́ tó lọ kọ́kọ́ dá anabi ni lam Ọlọ́run ní alifu tí kankan gbọ́dọ̀ dapọ̀ mọ́ lọ́fi wá ní walillahi ìsátù جميعا pátápátá إليه يسعدني ọlọ́wání طيب alikalimu tayyibu ó bẹ̀rẹ̀ lérí àdúrà ó bẹ̀rẹ̀ lérí la ilaha illallah ó bẹ̀rẹ̀ lérí gbogbo sẹ́ẹ̀rẹ́ torí nbìkan inú sẹ̀búrà ọlọ́ni níjojúmọ́ ni oore tèmi ń sọ̀kalẹ̀ wádọ̀ yín níjojúmọ́ sì laburu tìyín ń gòkè sọ́dọ̀ èmi ọlọ́ni ẹ̀ ìsọmọlúwàbí الله أكبر استغفر الله ó ní ó lè ìsẹ̀ni tí ó lè ìsẹ̀ni ire ó ní ẹrú ayé níyí ọlọ́run ló wí bẹ́ẹ̀ o kẹ́ni kó wá ní tó bá wù ló ń lè sọ tó bá wù ló ń lè ṣe gbogbo bẹ́ẹ̀ bá ń ṣàdúrà wal amalu salihu yarfa'u iṣẹ́ rẹ̀ ìwà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ òní promote àdúrà bẹ́ẹ̀ bá ń ṣàdúrà tí bá hùwà burúkú gbogbo àdúrà tí ń ṣe wọ́n máa fi di gbogbo aburú tó ṣe ni kò ní dìde mi ó wà ìwọ́tọ̀ tí ní nǹkan kan lọ́wọ́ tó ń ṣe kà tọ́tún wa ń béèrè nǹkan tẹ́bá kó fún wa kí ló fẹ́ ṣe. Allahu akbar. ẹ má gbàgbé o pé aníwá sí ní Island Club lénìí. Insha Allah. 4 o'clock. irú alámọ̀ṣe wá sí pé kínú èyí ó dùn mélòó ẹni tí ń jẹ lọ́wọ́ tó kú bẹ́ẹ̀ mélòó ẹni tí ń ṣe nǹkan lọ́wọ́ tó pé níjọ́ tí ń ṣe nǹkan gẹ́gẹ́ burú bá ẹnì kan máa ní òun ó dùn ó nínú ọ̀fẹ́ pẹ́ni tí ó dẹ ọ lára yá Ọlọ́run kò dá gbogbo wa lára yá Àmín. Ọlọ́run máa ń bà wá nújẹ́ níjọ́ ẹ̀yẹ wa. Àmín. 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 ẹnìkan pọ̀ lẹ́rìn ẹni ìsakọ̀nù ẹni tí ò tinú wá ẹni tí wọ́n fírèmù ẹ̀ pé máa rìn lọ bí ọba lè rìn dé. Subhanallah. Wala amalu salihu yarfa'uhu. bẹ́ẹ̀ wá ní gbọ́dọ̀ la ilaha illallah. La ilaha illallah. bọ́ ọ bá fẹ́ wá títóbi ibẹ̀ ni ó wá lọ. ọfẹ́ tóbi láìláì ní kọ́kọ́ lè gbà. ọfẹ́ tóbi. ọlọ́ni báwọn ṣe ń wíhun gbólóhùn tó dáa báwọn ṣe ń wíhun jẹ́ kíṣẹ́ rẹ̀ ó dáa ọ́ tẹ̀sí débi tó ń lọ. Allahu akbar. Allahu akbar. ọlọ́ni wà lẹ́sìn yamukurun. Sayyi'at. sọ wá rí àwọn tó jẹ́ wípé gbogbo ìgbà wọ́n gbé gbèsè ayé wọn lérí jìbìtì yamukurun ọgbọ́n kọ́gbọ́n tí gbowó olówó ẹni ẹlẹ́ni eríṣiríṣiríṣiríṣi ọgbọ́n tí ó fi la ẹnìkan mọ́lẹ̀ tí ó geri ẹ̀ kọjá. Allahu akbar.
lahum azabun shadidun. Ọlọ́run ní ẹ bá mi ṣílẹ̀kùn ẹ sọ fún gbogbo ẹ kó ló bá sùn ẹ jí ẹ sọ fún pé ìyà ń retí ẹ kò síbi tí ó gbà azabun shadidun. kéé wá ṣe ìyà fẹ́rẹ́fẹ́ ṣẹ̀dídù ni anakumullah. tó le Allahu akbar. Ọlọ́run ọba ìyàwó ni ò lè lọ́dọ̀ ẹ̀dá ká tó mọ́ wá wí ìtọ́lọ́run fúnra rẹ̀ fẹ́ràn àṣọ kó le Allahu akbar. Ọlọ́run àtìyà tó fẹ́lẹ́ àti tó le Ọlọ́run jẹ́ àjẹ́ kan bẹ́ẹ̀. Àmín. Àmín. Wa makiru ulaika huwa yabur. Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń dètè lọ́nà tí ò dá tí wọ́n fi ń gba nǹkan lọ́wọ́ àwọn ènìyàn Ọlọ́run ní ẹni ìparẹ́ ni wọ́n ọjọ́ rẹ̀ ò tí ì pé ẹ̀tàsíkò ni. Wallahu khalaqakum min turabin. Ọlọ́run ní èmi mo dá yín min turabin láti bí yẹ̀pẹ̀. n kò fẹ́ máa sọ́rí sí yẹ̀pẹ̀ ní nǹkan ọjọ́ ti lọ. Thumma min nutfatin. Yẹ̀pẹ̀ ó ní àtọ̀ kan sí. Yẹ̀pẹ̀ Na'am. ó ní àtọ̀ kan sí. Mo dá yín min turabin. Ẹ̀yin ti wà ní yẹ̀pẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látara yín ó ní àtọ̀ ti wá jáde. Yẹ̀pẹ̀ lẹ́yìn lẹ́yìn náà mo tún wá bẹ̀rẹ̀ sí mú yín jáde láti bí àtọ̀ ló kán sí yẹ̀pẹ̀. Thumma ja'alakum azwaja. Mo wá ní kẹ́ ẹ wáyé lóríṣi méjì. Ọ̀sẹ̀ mo wá differentiate yín ọkùnrin àtobìnrin olọkùnrin efi dirí olọkùnrin efi fi yarí ní etí tíra kan bẹ tó jáde ń tẹ̀rọ kó débi ikhbaru nabi yani zaman njókòó mọ́ rárá tíra yìí gbogbo yí ọ̀rọ̀ tí ànábì sọ pé tó bá dìgbẹ̀yìn ayé tó sọ pé tí nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ ẹ gbàgbé ìfọ̀kànbalẹ̀ láyé tíra yìí mo ti ṣe jáde àròbó yóò débi Ahyakumullah. ẹgbẹ̀rún ọ̀rọ̀ ànábì sọ pé tó bá dìgbẹ̀yìn ayé tó bá di pé àwọn kan máa dirí lọ́kùnrin àwọn obìnrin ó máa fárí àwọn ọkùnrin ó máa lo yaríìnì obìnrin gbogbo iye bẹ́ẹ̀ wọ́n máa wọ́ ṣòkòtò gbogbo ẹgbẹ̀rún ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò tí jù kẹ́ bí ọdún kan tó jáde lọ àbí ìròpókù ńlẹ́ mọ́ bẹ́ẹ̀ bá katira ọ̀hún ẹ̀ mọ̀ pé àdúrà rẹ̀ kẹ́ gbé dání àná gbogbo tí ń ṣẹlẹ̀ yìí lànà bí ti sọ pé tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ nǹkan báyìí yóò máa ṣe tí nǹkan báyìí bàbá wọlé bọ́lá ọ̀nba ní àárí. Ikhbaru nabiyyi ani zaman. Sallallahu alayhi wa sallam. Ìfún gbogbo ẹ̀dá ní ìró tí ó máa ṣẹlẹ̀ nínú ìgbà nígbà tí àwọn nǹkan báyìí bá ń ṣẹlẹ̀. Kejì oṣù márùn-ún lọ tó jáde ẹ̀bí. January ni ẹ̀rọ oṣù kẹfà náà èmi náà gbìyànjú náà. Abakumullah. Máa jẹ́ kẹ́ rí a tún lè reproduce ẹ̀ sí bẹ́ẹ̀ bá ka ìwé yẹn Ànábì ní inú ẹ̀ ó ní tó bá di àsìkò kan ó ní àwọn ọlọ́pàá ó ní wọ́n fẹ́ pọ̀ tó yàn lú ó ní tó bá dásìkò ní ó ní kò ní sí fàyàbàyà láyé mọ́ Allahu akbar. ìbẹ̀nu tíra yẹn Sallallahu alayhi wa sallam. títí dédé adájọ́
ti dé rí àwọn gbogbo iye tá ànábì sọ gbogbo iye tá ń gùn ní rélùwé ni ní gbogbo ẹ̀ kódà GSM yìí ń bẹ ń bẹ fídíò ń bẹ ń bẹ fọ́tò ń bẹ ń bẹ ànábì ní ti gbogbo eléyìí bá ti lè jáde pé ayé ò lè dáa bí ti ń bọ̀ mọ́ èyí tẹ́ jẹ́ olùgbọ́lọ́gba lẹ́ẹ̀múra lẹ́mọ̀ pé wàhálà fẹ́ ṣẹlẹ̀. Allahu akbar. bó ba yẹn wá tẹ́ra yẹn. Ayakumullah. àtàsílẹ̀ tẹ̀ níwèé àti ṣe àtàsílẹ̀. What the Holy Prophet said about the end time. Arabic and English. What the Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam said about the end time. Bàbá rí bẹ́ẹ̀ ọlọ́fẹ̀mí ọlọ́fẹ̀mí bàbá rí nyẹ́mẹ́jọ ọlọ́fẹ̀mí ọlọ́njẹ́ kọjá gbà yẹn. Àmín. ẹ̀rí lẹ́nu kó wá jòkó ní olóńdọ́gbẹ́ lólóńdẹ́tẹ̀ ayé tó ti dérí kodò rẹ́dì. La ilaha illa Allah. ohun tá a nábì sì fi lé wa lọ́wọ́ tó bá dìgbà náà ní istikifar. òun náà làwọn akọ́tún ní òdà ayé o pé yèyè gbọ́dọ̀ túbá pé kí ló ṣe tó ń túbá. Allahu akbar. Wallahu khalaqakum min turabin. níbi yẹpẹyẹpẹ rẹ Min nutfatin. níbi yàtọ̀ yẹpẹ rẹ ṣebí nákẹ́rà ni. Dẹ́ni. ó yá. Thumma ja'alakum azwaja. ó wá ṣe yín ní bákan náà ló dá yín ó wá fi àmì ọ̀tọ̀ọ̀tọ̀ síra yín tó fi mọ̀ pé ọkùnrin ni obìnrin ni. Allah. Wa ma tahmilu min untha. ẹ wo mo sọ ní sùúrù. Na'am. mo sọ bẹ́ẹ̀ bá ń sọ pé Jonathan àwọn tó ṣe tí ò da ẹ máa sọ pé ṣùgbọ́n kò sáyìn géè gbogbo àwọn ìlú tó bá sáyìn ìparẹ́ ni Allahu akbar. àìtí ìparẹ́ ń ọlọ́wọ́ sì máa bù dànù. Allahu akbar. ẹ kí ni yìí. iná mò ń wí Amẹ́ríkà àti sáyìn tó jù yìí ń lọ kí wọ́n tó sáyìn gé l'Amẹ́ríkà wọ́n ti ṣe ti pẹ́ ṣùgbọ́n aburú bẹ̀ ọlọ́mọdé ó bá wa. Àmín. àwọn aburú tí ń ṣe l'Amẹ́ríkà kò sí eré ìlú tó ti gbà alágbàáyé. La ilaha illallah. lẹ́yìn mọ́tò ni fẹ́ẹ̀rì ẹ wá sọ̀rọ̀ gé nìyí. Allahu akbar. ẹlẹ́yìn náà atẹ́gùn rẹ̀ ti fẹ́ ní Nàìjíríà òkàn sáyìn ẹni ọ̀rọ̀ tajáun àwọn kan bẹ ní Nàìjíríà tó yẹ pé lóbìnrin tó yẹ pé ajá lọ́kọ wọn pẹ̀lú ògùn Ọlọ́run. èyí yìí ti ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ àwọn èèyàn fúnfún ti pẹ́ àwọn kan nísìnyí ní Nàìjíríà yìí bí wọ́n bá ń lọ sí mítìnì pẹ̀lú tí wọ́n bá gba hòtẹ́ẹ̀lì wọ́n gbàtajà wọn. lẹ́yìn ò padà sọ́dọ̀ Ọlọ́run Allahu akbar. nígbàtí ó jẹ́
àwọn Yorùbá wọn máa ní ẹ máa bẹ̀rẹ̀ ńgbọ́lọ́ máa dà wá pọ̀ bájà. Àmín. ní gbogbo èrò 1945 lẹ́yìn ìgbà tí second world war tó parí dídí ọdún méjì mẹ́ta òjò rọ̀. Allahu akbar. atẹ́gùn burúkú wá ń fẹ́ Ọlọ́run wá sọ fún àwọn jùrádà àwọn eṣú wọ́n wá jáde bíbàlá yìí nìhẹ́m àbí trillions àtẹ̀lẹ́sọ́ tí wọ́n bá jáde wọ́n díjú oòrùn ni igi tí wọ́n bá bà lé láàrin ìṣẹ́jú mẹ́wàá wọ́n ti jẹ gbogbo ẹ̀ tán. La ilaha illallah. tó bá jẹ́ kókó náà bá ní gbogbo tó yẹ bá kò wá sóúnjẹ gbogbo ayé ni sóúnjẹ. ṣùgbọ́n jọ́ náà lọ́wọ́n àwọn òtí ìdàgbà púpọ̀ àbàbá gbogbo àwọn àgbàlagbà fáà nílọrin àti ilẹ̀ Haúsá wọ́n wá fún gbogbo ayé ní orúkọ Ọlọ́run kan pé ní kábíkò Rabbi najini wa ali mimma ya'maluna Rabbi najini wa ali mimma ya'maluna Rabbi najini wa ali mimma ya'maluna. ó ní gbogbo kò sẹ́ ó dé sẹ́jì kan kò sí kírísítẹ́nì kò sí kèfèrí tí ó máa wí. Allahu akbar. kójú tó wá bẹ̀rẹ̀ sí rọ̀ ní 1947. La ilaha illallah. torí pé àwọn tí wọ́n ṣe géè lójú ayé ànábì Lútù àdúrà tí ànábì Lútù ṣe nù ní tí ò jẹ́ kí gbogbo àwọn èèyàn rẹ̀ ó parẹ́ pẹ̀lú wọn gbogbo àwọn àgbàlagbà fáàlẹ̀ Yorùbá gbà náà kò gbogbo mara sí lẹ́kọ̀ọ́ yìí 1948 ìdádẹ́kọ̀ọ́ yìí gbogbo mara sí ereko ni máa sí òpèrè ni máa sí dùmọ́ta ni gbogbo mara sí tí àlẹ́ ọlọ́kọ̀ ni gbogbo mara sí máa sí olóṣù bẹ́ẹ̀ bá débẹ̀ ti kírun tán Rabbi najini wa ali mimma ya'maluna Rabbi najini wa ali mi. ìtumọ̀ ẹni pé Ọlọ́run Ọba yọ mí àti gbogbo àwọn ilé mi níbi aburú tí àwọn ará bí yìí ṣe tá a fi dìsáfò rújà yìí. Allahu akbar. La ilaha. wọn ànàkẹ́ sáyìn gé àbùkù ló wà ń bẹ. Allah. àárọ̀ ni à ń jẹ lọ́wọ́ báyìí la rí breaking news ọ̀rọ̀ tí ò rẹ́rìn àmúnjẹ lọ́wọ́ báyìí la kàn rí breaking news gbogbo tábàdà sí wo táà rí bí àwọn mọ́tò ṣe sáré eré wo ni mọ́tò fẹ́ sáré nínú atẹ́gùn omi bẹ́ẹ̀ ni wọ́n sáré títí atẹ́gùn omi yìí bò wọ́n mọ́lẹ̀ àti gbogbo tí ń bẹ nú ẹ̀ millions. àwọn ọkọ̀ ojú omi ńláńláńlá bẹ́ẹ̀ ni ó ń gbé wọn lérí ilé àti ilé àtọkọ̀ bẹ́ẹ̀ ló ń bò wọn ẹ wá wòye ẹnìkan lè tó yẹn tó kú mbẹ̀ yẹn ẹnìkan wá ní ònlágbára ṣùgbọ́n bá lọ́wọ́ bá jẹ̀dá ń yà yóò jẹ́ kí ọkàn rẹ̀ ó lé sọ́lọ́hún ẹ máa fagbára tọ́lọ́hún wété yẹn. Allahu akbar. Inna al-quwwata lillahi jami'an. Allahu akbar. Ọlọ́run ní gbogbo agbára èmi mo ní tí ó kù síbì kan. Allahu akbar. tí ma ṣe wá sí Amẹ́ríkà máa ní ìlú yìí lágbára lérí àwọn ọ̀nà kan ṣùgbọ́n gbogbo iye atẹ́gùn tí ń bẹ l'Amẹ́ríkà tí wọ́n fún lóríṣiríṣi orúkọ wọ́n á ti rí pé atẹ́gùn yìí ń bọ̀ wá paparẹ́sẹ̀ ni wọ́n máa ní pé bó bá dé ẹsẹ̀ báyìí wọn ò lágbára pé kò gbọ́dọ̀ ṣe òròkè ni o tornado ni o kẹ́nìkan bí atẹ́gùn bí oríṣi mẹ́rin ní bẹ tó le jù l'Amẹ́ríkà ẹ̀yìn eléyìí tó wá ní sínú òyìn àdánwò ayé ni
ẹnìkan ò ní lè jáde لا إله إلا الله tí Ọlọ́run bá ti fẹ́ gbé ooru náà wá àwọn transformer yóò mọ blow لا إله إلا الله لا إله إلا الله ah àwọn dàrẹ́tì yẹn ṣé bá ti ké fún yín àṣemọ kanu sóra yín náà الله أكبر àti ké fún yín tí èsì gbọ́gọ́rùn الله أكبر Ọlọ́run ló mọ tó fẹ́ ṣe sílùú ẹnì kọ̀ọ̀kan ṣùgbọ́n eríire tiwa òun ni pé wọn ò sáyìn òun ni Jonathan fi dìsáàfù àdúrà lérí ayé kápẹ́ sáyìn ni ah gbogbo àwọn ìlú òkèrè wọ́n dùn ún mú lọ́wọ́ dání kìí ṣe ìlú Nàìjíríà àwa tá kìí ṣe ìran kan náà ṣebí siginésọ̀ lójó yẹn wá papọ̀ tẹ́bà ní Nàìjíríà ohun tó jọ yẹn wá papọ̀ siginésọ̀ ni الله أكبر الله أكبر عش ما بدا لك سالما في ظل شاهقة القصور يسعى إليك بما اشتهيت لدى الرواح وفي البكور فإذا النفوس تغرغرت بزفير حشرجة الصدور فهناك تعلم ممكنا ما كنت إلا في غرور àwọn ẹlẹ́rìí kan ta agbára innal quwwata lillahi jami'an الله أكبر الله أكبر innal quwwata lillahi jami'an ẹ̀ mọ pàtàkì ọ̀rọ̀ الله أكبر ṣe bí Ọlọ́run ti mọ̀ pé àwọn èèbọn wọn yóò máa bẹ ó ti mọ̀ pé wọ́n ní gbogbo orú nǹkan tí wọ́n ní nìkan ìjà nì kó tó ó ti sọ tiẹ̀ yìí nígbà tí ò tí ì sí pé ẹnìkan ń ṣèpínlẹ̀ kò dẹ̀ sí ọ̀rọ̀ kan tó lè sọ pàṣídìí ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo agbára láì kù síbi kan èmi mo ní. الله أكبر الله أكبر tí ẹnìkan bá bá ń kílèmù agbára tọlọ́hun tí sì ń wò ó sanastadrijuhum min haythu la يعلمون وأملي لهم إن كيدي متين Ọlọ́run ní sanumulila hàn Ọlọ́run ń dẹ àwọn ẹ̀dẹ́ ń dẹ wọn lẹ́kẹ́ ń dẹ wọn. كيدي متين nípa pé ètè mi Ọlọ́run ọba oyì kò ṣeé já sanastadrijuhum min haythu la ń dẹ wọn ń kì wọ́n mọ́lẹ̀ ìtí wọn ò rò pé yóò dìyà ni yóò dìyà الله أكبر ìtí wọn ò rò pé yóò dìjẹ̀gbọ̀n ni yóò dìjẹ̀gbọ̀n الله أكبر ìjẹ̀gbọ̀n Ọlọ́run ṣe dúró dé. الله أكبر sanastadrijuhum min haythu la ya'lamun وأملي لهم إن كيدي متين Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n láwọn lágbára sanastadrijuhum ń dẹ̀ wọ́n lẹ́kẹ́. sanastadrijuhum ń dẹ̀ wọ́n ń wá kì wọ́n mọ́lẹ̀ níbi tí wọn ò rò pé aburú ó ti dé nígbà tí Ọlọ́run ó payé rẹ́. níbi bẹ́kìrì búrẹ́dì olómi ti yọ لا إله إلا الله omi tó payé rẹ́ níjọ́sí ibi ilé búrẹ́dì ó fún búrẹ́dì kí lẹ fẹ́ sọ sí iná tó jáde omi tó jáde nínú náà
iná ni wọ́n fi pa omi omi ni wọ́n fi paná omi wá jáde nù náà. عجبا الله أكبر سنستدرجهم من حيث لا يعلمون سأملي لهم إن كيدي متين سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين Al-Qur'an dùn púpọ̀. الله أكبر الله أكبر Ọlọ́nisa ó ti sọ ma nati de fúnra ara mi n ó dẹ wọn n ó kì wọn mọ́lẹ̀ níbi tí wọn ò ti lérò. لا إله إلا الله òmùlí làwọn wọ́n sì lọ wọn lára gbogbo tí wọ́n fẹ́ ni wọ́n ní kí n tó wá ní mo dé pẹpẹ iná kéèdì màtínà ètè mi ọlọ́run ọba oyì kò ṣe é já الله ẹnà أكبر ọlọ́mọdé àárí àwọn tí ó ní àwọn ó sáyìn gé o nígbà náà lẹ́ẹ̀ mọ̀ pé Nàìjíríà ẹ̀ mọ̀ pé wọ́n so wá pọ̀ ni. الله أكبر أيا شابا ètò kílẹ̀ kan rí. لرب العرش عاصي أتدري ما جزاء ذوي المعاصي سعير للعصاة لها زفير وكيس يوم يوقظ بالنواسي وإن تصبر على النيران فعصي وإلا كن عن الإسيان قاسي وفيما قد كذبت من الخطايا رهنت النفس فاجهد في الخلاص. بارك الله فيك. آمين. ما بدا لك سامي Itu. في ظل شائقة القصور يسعى إليك بما اشتهيت. ìdí iṣẹ́ wọn náà ni wípé wọ́n ní owó tí wọ́n rò pé kò sí ní tó lè jẹ́ kówó yìí ó tán wọ́n ò mọ̀ pé wọ́n lè wà nílé kẹ́ni tó lówó kó dẹrú owó. ما بدا لك سالما. ọ̀rẹ́ wo ní bẹ fún bàbá olówó tó lówó tí ò lè rìn tí ò lè dìde. في ظل شائقة القصور. Màlàmí نعم. àníkálukú ń kówó jọ Ọlọ́run dojú tówó الله أكبر. ó fi di owó rẹ mi bàbá tó lówó ìyá tó lówó kò lè dìde الله أكبر. kò lè ra kò lè jẹ kò lè mu ẹlòmíì Ọlọ́run agbára akáyẹ لا إله إلا الله. àrùn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ لا إله إلا الله. Ọlọ́run àfi sẹlòmíì Allah. ẹ béèrè owó ẹ béèrè kí Ọlọ́run ó ṣe yín lọ́rẹ́ rẹ̀ ẹni tó bá Ọlọ́run bá ṣe ní ọ̀rẹ́ rẹ̀ ó ní nǹkan ní ògbádùn otherwise ló máa jẹ́rù tó bá ní. Allahu Akbar. عش ما بدا لك سالما في ظل شائقة القصور يسعى إليك بما اشتهيت لدى الروائي وفي البكور فإذا النفوس تغارغرت بسفير أشرجت الصدور فهناك تعلم ممكنا ما كنت إلا في غرور. الله أكبر.
Allahu Akbar. torí bẹ́ẹ̀ wà mọ́rọ̀ bó kàbí sálámi dé abédé bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ Jonathan ẹ máa ṣàdúrà fún pé kò sáyìn torí pé ká kó sáyìn irú àsìkò yìí bóyá pínpín ti ṣẹlẹ̀ pínpín separation ní jẹ́ bẹ́ẹ̀ ní English Akbar. Allahu Akbar. ẹ máa lọ tí ká máa lọ tiwa ní ó ṣẹlẹ̀ Allahu Akbar. Allahu Akbar. nígbà náà ni àwọn alágbára ó mọ̀ wípé àwọn alágbára tí ń rúùlù lú ọ̀tọ̀ alágbára tí ó ń fi agbára Ọlọ́run Ọba rúùlù lú ọ̀tọ̀. Allahu Akbar. Allahu Akbar. من أنثى ولا تدعو إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب. ẹ padà síbi láti kọ́kọ́ ń bọ̀ wáyà díẹ̀. والله خلقكم من تراب. yẹpẹyẹpẹrẹ gbogbo fáàrí ọmọnìyàn láyé ànílẹ̀ nìkan kó má jẹ́ pé bí yẹpẹ ni wọ́n ti dá. Allahu Akbar. kìbá ìjọba jẹjọyè kìbá ìjọlówó kìbá ìjọlọ́lá kìbá ìjẹlérí kìbá ìjẹdúdú kìbá kulluhum تراب ثم من نطفة. kò sẹ́nìkan tí wọ́n dá tí ò jẹ́ pé omi tó ń rùn òní àpò mọ́ yẹpẹ yẹn. Allahu Akbar. ثم جعلكم أزواجا. bákan náà mo sì dá yín mo kàn differentiate yín pẹ̀lú àwọn kan díẹ̀ ni tí wọ́n fi mọ̀ pé ọkùnrin nìyí obìnrin nìyí. وما تحمل من أنثى ولا تدع إلا بعلمه. obìnrin kò ní wọlé ọkọ kó lóyún kí níní oyún rẹ̀ kó sẹ́yìn mi Allah. ó sì fẹ́ bímọ níjọ́ ìkúnlẹ̀ kí n má sí ń bẹ̀ kò sí Allah. máa wà ń bẹ̀ sáà ni Allah. Ọlọ́run ni máa wà ń bẹ̀ sáà ni. وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب. sì ní rí ẹnìkan mi Muhammadi lẹ́ni tá a fún ní gúngún ẹ̀mí ẹni tá a gùn lẹ́mìí kẹ́mi rẹ̀ ó wá gùn kí wọ́n wá lóògùn kan ló ṣe èmi mo jẹ́ ogun. الله لا ينقص. ọgbọ́ máa mi Muhammadi mi Muhammadi. ما يعمر من معمر. Ọlọ́run ní kò sí ẹnìkan tí ẹ̀mí rẹ̀ ó gùn tí wọ́n wà ní bẹ́ẹ̀mi wọn ṣẹ́gun lé wọn nu. rárá o rárá o ó ń bọ́ sásìkò ní. ẹnìkan ò sì ní kú kí wọ́n máa tì mẹ́nìkan kí n má máa ń pẹ́ pé lágbájá ló pa ó Ọlọ́run fi ṣe rí ibú ni ikú rẹ̀ látọwọ́ lágbájá ti bẹnu tíra. الله أكبر. Ọlọ́run fi lágbájá kìí ṣe tí ń ṣeré o ẹ má rò pé o ní o حياكم الله. torí ayé wọ́n lè gbé sórí Facebook pé wọ́n ń ṣe pé. òwe Yorùbá lélẹ́yìí ṣe é pọ́kùnrin kan ṣeré tí ń da kí níbo rí ní kọrin òǹkọ́ o ọmọlẹ́yìn ń o. ولا ينقص من عمره. kẹ́ni bẹ́yìn ò bá sọ́ra ọ̀rọ̀ kí ni Facebook ń. Ànábì sọ pé ń gbẹ̀yìn ayé irun rẹ̀ ó dé o. wọ́n kà gbé ẹni ọ̀hún síbẹ̀ wọ́n sì sọ ọ̀rọ̀ kan síbẹ̀ tí ìpò ń lọ sọ. kó wá tó ráyè bọ́ ń bẹ̀. ọlọ́mọ fàbúrú sí dédé wa o. Àmín. Àmín. وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في alani كتاب. ẹnìkan ò sì ní kún kékeré kí n má mọ̀ ń pẹ́. إن ذا. afọlá Muhammad bẹ́ẹ̀ lọ́n gbogbo wa yìí آمين. kọ́lọ́n kó jẹ́ kẹ́mi wọ́n gùn. آمين.
inna zalika ala Allahi yasir. ọlọ́ni eléyìí tí mo wí bó bá lé lójú ti yín ó rọ̀jẹ̀ kọ́ lọ lójú mi. Allahu akbar. Wa ma yastawi al-bahrani. Allah. Haza azibu. eléyìí tá a fẹ́ bọ́ sí yìí ọ̀rọ̀ tí yóò nídìí kéyìn ó ṣàlàyé ẹ̀ dáadáa ni. Adama Allahu hayatakum. ibùdó méjì tó fẹ́ bọ́ sí un méjèèjì náà ló jìn. Ahyakumullah. eléyìí wájú ká bẹ́ẹ̀ náà kọ́ lọ́n sọ àkọjá ọjọ́ mẹ́jọ. Amen. Sadaka.